Ọ̀túnba Fúnṣọ́ Ìtẹ́ọlá Àjàyí. Àmọ́ Jègèdè lórúkọ bàbá mi. Ẹ ṣe rí ọ̀rọ̀ Jègèdè yẹn òǹgàn ló gbé wá sílùú Ìjẹ̀bú Òde lónìí wípé kì í ṣe orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń jẹ́ bí ẹ mọ̀ pé ká pé bí Àjàyí báyìí Àjàyí pọ̀ ní gbogbo ìlú. Bọ́ ṣe bíyàn náà ṣe sọ́dọ̀ ọmọ tó bí orúkọ àmútọ̀run wá ni. Ẹni tó ń bí tó kẹ́sẹ̀ síta. Bẹ́ẹ̀ni. Bọ̀tí ń sìn wọ́n á yí padà. Tá a bá wá wò báyìí Jègèdè kí ni ìtumọ̀ orúkọ yẹn gan? Tí a dá. Àmín. Sórí bàbá mi ó ń jẹ́ Adésànyà. Bàbá yín Adésànyà lórúkọ wọn. Adésànyà ni bàbá mi ń jẹ́. Adésànyà yẹn ó bí Adédùjà. Adédùjà ó bí ọmọ mẹ́ta. Ìkíní ó ń jẹ́ Ọ̀nàkọnrẹ̀ Bélò. Èkejì ń jẹ́ Àjàyí. Ẹ̀kẹta ń jẹ́ Olúfowóbí. Ṣé rí Adésànyà yẹn òun ni Jègèdè. But láyé àtijọ́ tí wọ́n bá bíyàn á ní orúkọ tiẹ̀. Ọmọ tiẹ̀ náà á tún lórúkọ tiẹ̀. Ọmọ gbogbo wọn máa lórúkọ wọn lọ bẹ́ẹ̀ yẹn. Ó máa ń jẹ́ kí kọ́rọ̀ orúkọ wa nílẹ̀ Yorùbá kó má yé wa tó. Nígbà táwa dẹ̀ ti dàgbà tí àwọn bàbá wa ti lọ sí Ìjẹ̀bú-Òde Grammar School tó ń lọ kàwé ní London àtìgbà yẹn láti change orúkọ wa mọ́. Orúkọ gbogbo wa Àjàyí nìkan là ń lò. Ẹ lo Jègèdè mọ́. À lè lo Jègèdè bàbá ẹ̀ nìyẹn. Jègèdè òun ni Adésànyà. Adésànyà ó bí Adédùjà. Sọ pé orúkọ ti change. Bẹ́ẹ̀ni. Bó ṣe ń change yẹn ló ń change lọlẹ̀. But nígbà tó jẹ́ pé wọ́n kàwé nílé wa làwa sọ pé gbogbo wa o Àjàyí la máa jẹ́. Tí òfin ní jẹ́ pé oníkálukú á kàn máa jórúkọ bàbá ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Àjórúkọ kankan mọ́. So orúkọ ti wa ni Àjàyí Jègèdè. Jègèdè yẹn Adésànyà ló ní. But Adésànyà kò fi Jègèdè síwájú tiẹ̀ nítorí pé kí ni òun là á kọ́ mọ̀. And we are telling you the story of about 200 years là ń kọ́ yìí. Torí Adésànyà ó bí Adédùjà. Adédùjà ó bí Àjàyí Jègèdè. Ó bí Ọ̀nàkọnrẹ̀ Bélò. Ó dẹ̀ bí Olúfowóbí. Nǹkan tí ó mú wa máa bèrè nípa Jègèdè yìí ni wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé kì í ṣe orúkọ tí ó wọ́pọ̀. Kò wọ́pọ̀ bí gbogbo àwọn orúkọ àmútọ̀runwá àbí sọ nǹkan. Àdúgbò kan sì wà ní Ìbàdàn ìmọ̀ bóyá ẹ gbọ́ nípa ẹ̀ tó ń jẹ́ Jègèdè. Níṣẹ́ ẹ̀gbọ́n ń pa ẹ̀ rí. Nígbà tó ẹ pè mí láti Ìbàdàn tẹ sọ pé àdúgbò kan jẹ́ Jègèdè. Mo ní màá fẹ́ mọ bó ṣe wà. But bó ṣe jókòó yìí sìn kẹ́ tó lọ màá gbé sínú WhatsApp wa torí a ní app. So àwa sọ fún wọn pé ibi tó wà tábà mẹ́ni tó mọ̀yàn ń bẹ̀ kò jẹ́ ká gbọ́. Torí àwa nìkan là ń jẹ́ Jègèdè. Àwọn yòókù Jẹ́gẹ́dẹ́ ló ń jẹ́. Àdẹ̀bá Jẹ́gẹ́dẹ́ tán. Jẹ́gẹ́dẹ́ sì ti ẹ̀ ṣèjẹ̀bú. Ìjẹ̀ṣà ni gbogbo wọn ti ń jẹ́ Jẹ́gẹ́dẹ́. Níjẹ̀bú kò sí Jẹ́gẹ́dẹ́ kankan tó ń jẹ́ Jẹ́gẹ́dẹ́. Jègèdè là ń jẹ́.
ṣé jẹ̀gẹ̀dẹ̀ yẹn ní ìtumọ̀ kan? Àwọn orúkọ àtijọ́ gbogbo ẹ̀kọ́ ló nítumọ̀. Àpèjá wà ní orúkọ àtijọ́. Àlàjẹ́ wà ń bẹ̀. Ọlálàjẹ́ wà ń bẹ̀. So orúkọ yẹn àwọn ò mọ̀ túmọ̀ ẹ̀, but nígbà tó jẹ́ orúkọ bàbá wa ni àwa are proud of it. Àwa nìkan là ń jẹ àtẹ. Mi ò gbọ́ rí pé èèyàn kan jẹ́ jẹgẹdẹ. Nígbà tí ẹ sọ pé títì kan wà n'Íbàdàn. Àdúgbò gan ni kì í ṣe títì. Téèyàn bá ń bọ̀ láti Ọlọ́run ṣògo tó lọ sí Àkànrán, téèyàn bá ń bọ̀ láti Ọlọ́run ṣògo tó lọ sí Àkànrán, tó bá ti kọjá ibi odò Ògbèrè tí ó yà yẹn sí òkè báyìí, secondary school kan wà ń bẹ̀, Ògbèrè grammar school, Elékùrọ́ high school, tàbí téèyàn bá ti kọjá ibi secondary school yẹn, ó ní àdúgbò Jẹ̀gẹ̀dẹ̀ o. Ìgbà tá a wá ń sọ̀rọ̀ pé àwọn ẹbí kan wà tí wọ́n tún wá ń jẹ́ ẹbí Jẹ̀gẹ̀dẹ̀ ní Ìjẹ̀bú Òde, ni mo ṣe wá wò pé ṣé ìbátan ẹni tí wọ́n fi pè ní Jẹ̀gẹ̀dẹ̀ ní Ìbàdàn ni ti àwọn Ìjẹ̀bú Òde ni àbí báwo ló ṣe jẹ́? Àwa gẹ́gẹ́ bí olórí ẹbí mi ò gbọ́ ń pa ẹ̀rí, but ó lè possible torí bàbá wa Àjàyí Jẹ̀gẹ̀dẹ̀ ó fẹ́ ìyàwó 15. Ìyàwó 15 yẹn ìkànnù wọn jẹ́ ọmọ Ìbàdàn. Láyé àtijọ́ ibi tó bá ti wá ló máa fi pè ẹ́, so ìyá Ìbàdàn là ń pè. Ìyá Ìbàdàn yẹn òun ló bí Mọ́rẹ́níkẹ́jì. Ìyá Ìbàdàn ló bí Mọ́rẹ́níkẹ́jì. Ìyá fi hàn wípé bàbá Jẹ̀gẹ̀dẹ̀ òun fi àsìkò kan lọ sí Ìbàdàn rí nù. Ìjẹ̀bú Òde ni wọ́n wà. Ibẹ̀ náà ni wọ́n ti fẹ́ ìyá Ìbàdàn. Ibẹ̀ ló ti fẹ́ ìyá Ìbàdàn. Ìyá Ìbàdàn tó fẹ́ yẹn òun ló ń jẹ́ Bàrìkísù. Bàbá Jẹ̀gẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ ìyá Ìbàdàn, orúkọ ìyá Ìbàdàn tí wọ́n fẹ́ ní ìgbà náà ni Bàrìkísù. So àwa